àwọn fúlàní ń bínú o. Ẹni tó jẹ́ adarí àwọn fúlàní kan, Mumini Muhammed, òun ló sọ̀rọ̀ náà jáde o lórí ìtúsílẹ̀ Sunday Igboho. Ó gbẹnu tán o. ọ̀rọ̀ eléyìí tún mà wá sọ sí ní lẹ́nu, ó tún buyọ̀ sí o. Ohun tá a gbọ́ ni wípé ọ̀kan lára àwọn tí wọ́n mórí bọ́ ní ìlú Ìsàpá ní ìpínlẹ̀ Kwara ti sọ̀rọ̀ o lórí bí òun ti mú ìtọ́ ara rẹ̀ nínú igbó. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé àwọn Fúlàní bínú sí Tinubu nítorí Sunday Igboho? Ohun tá a gbọ́ ni pé àwọn ọmọ ẹgbẹ́ Fúlàní darandaran wọ́n fi ẹ̀hónú wọn hàn nínú àtẹ̀jáde tí adarí wọn, ẹni tí a mọ̀ sí Mumini Muhammed, lẹ́yìn tó ṣàlàyé pé inú àwọn kò dùn sí ìgbésẹ̀ náà o. Ṣáájú ni wọ́n ní àwọn ò mọ̀ wípé ààrẹ Tinubu lè ṣe àforíjì fún Ìgbòho nítorí kò sí nínú ìwé àkọsílẹ̀ kankan rárá. Wọ́n ní ó dàbí ẹni wípé ààrẹ Tinubu mọ̀ọ́mọ̀ gba ọ̀nà ìbúrú yọ sí wọn ni o, látàrí gbogbo làásìgbò àti ìdojúkọ táwọn ti là kọjá sẹ́yìn. Ọ̀kan lára àwọn tó jàjàbọ́ ní ìlú Ìsàpá ní ìpínlẹ̀ Kwara, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Gbémisọ́lá, ti sọ̀rọ̀ o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ làásìgbò tó là kọjá látàrí ìkọlù yìí nínú igbó. Ó ní gbogbo ìgbà tí òun wà nínú igbó náà tóun ṣe ìgbìyànjú láti sá lọ, òun gbé kán má gbé òun tó jẹ́ wípé ìtọ̀ ara òun lòun máa ń mu. Nínú àlàyé tó ṣe kalẹ̀, ó ní gbogbo ìgbà táwọn fi wà ní àwọn mọ́kàwọn tó mórí bọ́ ni àwọn Fúlàní náà máa ń múra bí ẹni lọ sóde nì, láì mọ̀ wípé àwọn èèyàn ni wọ́n lọ ń jí gbé wá. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ ìyà ló jẹ àwọn nínú igbó náà, àmọ́ ṣá òun ṣàdúpẹ́ wípé òun padà mórí bọ̀ láàyè. Gómìnà Adémọ́lá Adélékè ti fèsì lórí àwọn alága ìjọba ìbílẹ̀ bí wọ́n ti yarí láti kúrò lórí ipò nítorí sáà wọn ti kọjá. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi kélé òfin gbé àwọn ọmọ aláìgbọràn ní ìpínlẹ̀ Èkó. Ẹ gbọ́, kí ló fa ìfáǹfà láàrin àwọn ẹbí Ìbùkúnmi, Omijé Ojúmi àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kọrin ẹ̀mí? Gómìnà Adémọ́lá Adélékè ti sọ̀rọ̀ lórí àwọn alága ìjọba ìbílẹ̀ APC pé kí wọ́n kẹ́rù wọn pé kí wọ́n máa lọ o. Nínú àwọn ẹ̀sùn tó fi kàn wọ́n ṣàpèjúwe bí ó ti ní kò yẹ kí àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọn kò dìbò yàn ṣì wà lórí àga níwọ̀n ìgbà tí àkókò wọn ti tó. Ó ní láti ìgbà tí òun ti dé sórí ipò ni àwọn alága ẹgbẹ́ APC ti wà níbẹ̀ lẹ́yìn tí kò sì bá òfin mu rárá, nítorí kì í ṣe ìbò tòun ló gbé wọn débẹ̀ o, àti pé wọ́n ti lo sáà tí wọ́n kọjá láti ọdún 2025. Ó tẹ̀síwájú pé kí ìjọba tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá o, nítorí bí àwọn alága náà ti ṣe wà lórí ipò yìí ń dènà àwọn ẹ̀tọ́ àti ohun àmúyẹ tó tọ́ sí àwọn ará ìlú. Kóníkálùkù ó tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ o. Ṣáínà ti gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ òfin gbé àwọn ọmọ aláìgbọràn tí wọ́n da ìpínlẹ̀ Èkó láàmú, tí wọ́n sì ń rú òfin ní ìpínlẹ̀ náà nípa bí wọ́n sì ń fi tìpákùkù gba owó gọbọi lọ́wọ́ àwọn onímọ́tò tí wọn kò sì kí ń bìkítà ibi tí ọ̀rọ̀ ìjà náà yóò já sí. Àmọ́ ní báyìí o, ìjọba ìpínlẹ̀ Èkó ti fi kélé òfin gbé wọn o. Wọ́n ní wọn yóò wà níbẹ̀ fún dídí oṣù 3 gbáko gẹ́gẹ́ bí ìjìyà tí wọ́n pín kàn wọ́n. Ẹ gbọ́, kí ló ṣẹlẹ̀ láàrin àwọn olórin ẹ̀mí tó jẹ́ akẹgbẹ́ Bùkúnmi, Akínláàánú, Omijé Ojúmi àti àwọn ẹbí rẹ̀? Ṣáájú ni àwọn akẹgbẹ́ rẹ̀ ti mú ètò ìsìnkú síwájú láti fi ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un, ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ fagilé ètò náà. Èyí ló mú kí àwọn ará ìlú máa yọ tètè sí ìgbésẹ̀ náà pé kò lọ́lá tó o, nítorí ó dàbí ìgbà tí wọ́n bá ń kọ̀yàn lábùkù ni. Àmọ́ láìpẹ́ yìí la tún gbọ́ wípé àwọn ẹbí ti padà mú ọjọ́ ìsìnkú náà o, tí wọ́n sì padà wá pé gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ olórin bíi tirẹ̀ o, àmọ́ kò sẹ́ni tó kọbi ara sí ìpè náà. Ó mà ṣe o. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.